Mama, shall I tell you say your pikin go come out today? You tell me you try. She came out. God go help you. Nah, assalamu alaikum go thank you. Assalamu alaikum. Assalamu alaikum. Mo kí wa káàbọ̀ sórí ìkànnì Accusations TV. Ìròyìn eléyìí tá a fi wọlé náà ní ti ọmọbìnrin tí wọ́n jí gbé. Wọ́n ti fọmọbìnrin náà sílẹ̀ o, ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ owó rọ̀gùnrọ̀gùn ni wọ́n fi ọmọbìnrin náà sílẹ̀ tí ọmọbìnrin yìí sì san owó ńlá 20 million naira ni wọ́n sọ pé wọ́n gbà ní ọwọ́ ọmọbìnrin yìí. Ẹ rántí fídíò náà, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá ti rí fídíò yìí òun náà ló wà lókè yẹn tí ọmọbìnrin náà tí gbogbo èèyàn ti ń pariwo pé kán jọ̀ọ́ kí wọ́n ṣàánú rẹ̀ o, torí pé àwọn ajínigbé ti fún wọn lọ́jọ́ pé tí wọn ò bá ti rí owó wọn máa pa ni. Òun náà ni ẹ̀ ń wò yìí o, wọ́n ti fún ọmọbìnrin náà sílẹ̀. Ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọmọ Yorùbá, gbogbo àwọn ọmọ Yorùbá tún ti jáde tán o. Ẹ jẹ́ n sáré kà á sí wa létí. Wọ́n ní mẹ̀kúnnù ń kọ̀yà, condemn rising insecurity in Southwest, accuse Tinubu government of complicity. Gbogbo ọmọ Yorùbá wọ́n ti dìde tán. Wọ́n ní ààrẹ orílẹ̀-èdè yìí wípé ó dàbí ẹni wípé wọn ò kọbi ara sí ọ̀rọ̀ ààbò. Ilẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n o, pé ó dà kí wọn ò kọbi ara sí ọ̀rọ̀ ààbò. Ẹ jẹ́ sáré kà á. The group demand an immediate state of emergency on security, a people-driven security strategy, and call on workers, students, farmers, and oppressed masses to rise in unity and resistance. The President Bola Ahmed Tinubu-led Nigerian government has been accused of complicity in the growing insecurity in the southwest region of Nigeria. The Mekunu Nkoya, a group advocating for the right of the struggling masses, made the accusation in solidarity statement issued on Saturday, condemning the growing wave of terror in the region. Wọ́n jáde tán, wọ́n ní pé jàgídíjàgan àti ìpànìyàn ìjínigbé pé ó ti pọ̀jù báyìí o, ó ti pọ̀jù lọ́wọ́ àwọn agbésùmọ̀mí ni o, pé ó ti pọ̀jù báyìí. Pé gbogbo àwọn nǹkan tí wọ́n sọ̀rọ̀ síwájú dáadáa, wọ́n ní gbogbo àwọn nǹkan tí àwọn tí wọ́n ń gbọ́ láti òkèèrè tẹ́lẹ̀ lọ́jọ́ pípẹ́ ló ti wá di àlàbọ̀rùn ti wá dẹ̀wò lọ́dọ̀ wa ń bí. Gbogbo àwọn nǹkan tí ò ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti wá ń ṣẹlẹ̀ báyìí o. Òun náà ni nǹkan tí àwọn ẹgbẹ́ yìí ń sọ o, pé kí ìjọba kán dẹ̀ wá nǹkan ṣe sí, pé tí ò bá dẹ̀ wá nǹkan ṣe sí o, pé yóò lẹ́yìn o, torí wípé bó ṣe ń lọ yìí gbogbo èèyàn náà ni ó padà kàn. Náà ni ọ̀rọ̀ tí wọ́n sọ ní inú ìpàdé wọn tí wọ́n ṣe ní ọjọ́ Sátidé. Inú ìpàdé wọn yìí ni gbogbo wọn ti sọ̀rọ̀ tó ti fohùn ṣọ̀kan pé ààrẹ Tinubu ẹ wójútùú sí ètò ìpànìyàn o. Wọ́n sì tún sọ náà débi wípé nípa ọ̀rọ̀ tí àwọn lẹ́tà tí àwọn ISWAP kọ sí Oǹdó àti àwọn agbègbè kan ní Kogi wípé ká má fọwọ́ yẹ̀bẹ́kẹ́ mú o, wípé torí pé yóò ní agbára tọ́rọ̀ ìbá délẹ̀ tán o, ká má fọwọ́ yẹ̀bẹ́kẹ́ mú o, ká má fọwọ́ yẹ̀bẹ́kẹ́ mú, wípé lẹ́tà náà bí wọ́n ṣe kọ sí Benue náà nìyẹn kó tó di wípé wọ́n dojú kọ wọ́n. Wọ́n ṣe kọ sí Kwara State nìyẹn kó tó di pé ìdojúkọ yẹn wáyé, pé kájọ́ ká má fọwọ́ yẹ̀bẹ́kẹ́ mú. Ẹ má bá láìkí fídíò, ẹ má bá share rẹ̀, ẹ má bá pín, ẹ jẹ́ kó máa lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé. Ẹ farabalẹ̀ o, ẹ gbọ́ fídíò yìí dáadáa, kẹ́ ẹ dẹ̀ share rẹ̀, kẹ́ ẹ pín káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé. Ẹ ṣé o. Accusations TV náà lílé yìí. Ẹ ṣé, ẹ má bá like, ẹ má share, ẹ má subscribe sórí ìkànnì yìí. Ọdún tó kọjá kì í ṣọ̀rọ̀ ọdún márùn-ún mẹ́wàá sẹ́yìn, èèmọ̀ ti wọ̀ láti 1800 AD ní èèmọ̀ ti wọ̀ tó ti wọ agbègbè tá à ń pè Nàìjíríà sí 1804 specifically ni àwọn kan gbé jihad bá àwọn Fúlàní tó wá láti Tajalon Mountains ní Senegal àti Gambia. Wọ́n gbé jihad, wọ́n náà fẹ́ tún Islam ṣe, one nonsense or the other, wọ́n náà fẹ́ tún Islam ṣe. Islam ti wà nílẹ̀ Yorùbá káwọn àwọn alátàǹsọ ìkó tó wá, Islam ti wà ń bí, ó ti gbinlẹ̀ wọn tó wá. Àwọn Hausa tó ń kọ́kọ́ ṣínàbù ní 1804, àwọn yẹn àwọn náà wọ́n ti fi ṣe Islam kí àwọn náà àwọn arábìbà tó dé, ṣùgbọ́n wọ́n ṣàfi ẹ̀sìn yẹn wọ́n fi tú wọn jẹ, wọ́n fi rí gbogbo ilẹ̀ Hausa méjèèjì, wọ́n fi rí gbogbo ìgbà. Àwọn ilẹ̀ Hausa yẹn tá a bá wọ́n tẹ̀ jẹ́ kí n kan lára ẹ̀ fún yín, wọ́n ní ìkan Kano, ìkan Rano,
ìkan Zazzau, ìkan Sakwata, ìyẹn lọ́gbẹ̀ Ìṣókótó, Oṣó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n gba gbogbo ilẹ̀ wọn lọ́wọ́, wọ́n dẹ̀ fi Fúlàní fi rọ́pò àwọn Hausa tó wà bẹ̀ tó jẹ́ pé wọ́n jẹ́ sẹ́ríkì wọn. Díẹ̀ ní báyìí sọ̀rọ̀ 220 years after 221 precisely years after Fúlàní ló ń jọba nílẹ̀ Hausa. Èèmọ̀ iná gbé dé ọ̀dọ̀ wa ní 1823 tó ń gbé dé ọ̀dọ̀ wa ní Ìlọrin. Tẹ́ bá rántí nígbà tá à ń sọ yìí, Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ń gbà yẹn, Ọ̀yọ́ ìpayà Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn, wọ́n ń pè ní Àfọ̀njá, Àfọ̀njá Lókòláyà. Àfọ̀njá jẹ́ akọni èèyàn jẹ́ pé òun ni ó wà ní ibi tá a máa pè ní ibodè ilẹ̀ Yorùbá àti àwọn àjèjì. Ṣùgbọ́n lásìkò yìí òun àti Aláàfin Ọ̀yọ́ gbà yẹn pé Aláàfin àwọn lẹ́yìn wọ́n ní ọ̀hún kan tó ń kàn síra wọn, wọ́n dẹ̀ lérí síra wọn. Ìjà wa ń ṣẹlẹ̀ ló wá di pé Aláàfin Àólẹ̀ àti Àfọ̀njá yẹn tó bẹ̀rẹ̀ sí í dìbò mọ́ra wọn. Àfọ̀njá wá àwọn tó máa gbèjà ẹ̀ ní àwọn Fúlàní tó yẹ pé ìrònú wọn ọ̀tọ̀ ni wọ́n bá sọ pé àwọn náà lè gbèjà ẹ̀, wọ́n lè gbèjà ẹ̀, inú Àfọ̀njá dùn. Bínú Àfọ̀njá ṣe dùn tó ṣe kó wọn mọ́ra, wọ́n bẹ̀rẹ̀ sí àwọn ogun yẹn wọ́n ṣẹ́gun díẹ̀díẹ̀ bí wọ́n ṣẹ́gun lọ́hùn. Ká tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀, ìgbà táfọ̀njá ti káwọ́ gbéra tó ti dẹrálẹ̀ làwọn Fúlàní nígbà tó ní àjẹ́ndà tí wọ́n ṣe olùdóòrò nìyẹn tó dẹ̀ pa. A gbọ́ pé àwọn ọfà tó ń ta sí lára wọn lọ over 200 pé orí ìdúró ló dẹ̀ kú sí ibi tó lágbára dé nìyẹn. Ṣùgbọ́n agbára tó ní Yorùbá lẹ̀ torí ó ti dalẹ̀ Yorùbá, agbára tó ní Yorùbá lẹ̀, agbára tó ní Yorùbá gba Ìlọrin lẹ̀ torí Ìlọrin àwọn èèyàn máa ń sọ pé Fúlàní kọ́ńkà Ìlọrin, wọn ò kọ́ńkà Ìlọrin, wọn ò kọ́ńkà Ìlọrin by war. Ó ṣe pé ogun wọn jagun wọn bá wà fà ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí náà lọ́dún wọ́n wá sọ pé òkè kò síjà o pé kíní kan ló kàn ṣẹlẹ̀ láàrin wọn nínú palace pé ṣùgbọ́n ìjọba ń lọ, ìjọba tó ń lọ wọ́n ti yọ Yorùbá kúrò, wọ́n ti fi Fúlàní sí títí di èyí láti 1823 títí di èyí which is 202 years or so after ẹ̀rí pé Fúlàní ló ń jọba ńlọrin. Ìlọrin ilẹ̀ Yorùbá ni, Ládìrín la gbọ́ pé ó dá Ìlọrin lẹ̀, grandfather Àfọ̀njá ni. So Ìlọrin Yorùbá pọ́nbélé ni Yorùbá náà sọ bẹ́ẹ̀. Sùlù Gàmbàrí tó wà bẹ́ẹ̀ sí tó sọ pé òun ẹ̀mí Ìlọrin tó dé gbà kó tó di ẹ̀mí ó ń pera ẹ̀ ní kí ló tẹ̀ ń pè náà Kọ́lápọ̀ ló ń pera ẹ̀ Kọ́lápọ̀ Sùlù Gàmbàrí wọ́n fi ń tú wá dé ni. Yorùbá ń jẹ́ Yorùbá èwo ni Kọ́lápọ̀ Sùlù Gàmbàrí kò nìyẹn ti wá. So ìgbà tó dẹ̀ jẹ oyè tán ó sọ̀rọ̀ ó lóun jẹ́ Kọ́lápọ̀ mọ́ pé Sùlù Gàmbàrí ló ń jẹ́ Sùlù Kànáíní Sùlù Gàmbàrí ló ń jẹ́. So mo kàn sáré sọ ìyẹn ní pápá ni o kẹ́ bá mọ ibi tí bàtà ti ń ta wá lẹ́sẹ̀ bọ̀. Ìgbà táwọn òyìnbó dé àwọn òyìnbó náà tún gbé irọ́ tí wọ́n wá, wọ́n kó wa jọ. Òyìnbó kan kà wá o, ẹjọ́ tó lọ lọ́hùn, òyìnbó kan kà wá o. Òyìnbó sign treaty pẹ̀lú wa ni, treaties lọ́dẹ̀ sign, treaties of kí ló ti máa ń pè náà, trade and cooperation náà sign pẹ̀lú wa. Mo ní gbogbo treaties ẹ̀ lọ́wọ́, ó wà lọ́wọ́ wa. Treaty of conquest and subjugation kan, ṣùgbọ́n wọ́n daṣọ yẹn bò wá lójú. Nígbà tá a dẹ̀ máa jí báyìí, wọ́n ti ń pè wá ní southern colony. Ìgbà tó yá wọ́n da méjèèjì papọ̀, northern colony àti southern colony. Wọ́n sọ gbogbo ẹ̀ di Niger area. Ẹ̀rí pé wàhálà ti dé. Niger area. Ẹ̀rí pé wàhálà ti dé. Àtìgbà yẹn ni wàhálà yìí ti wà. So kò sígbà kan tí Yorùbá tá a dẹrálẹ̀ ní Nàìjíríà yìí. Nàìjíríà yìí jẹ́ ìlú amúnisìn ni, amúnisìn òyìnbó àti amúnisìn Fúlàní. Tẹ́ pé wọ́n gbé òyìnbó rí pé òun lè manipulate Fúlàní ju àwa Yorùbá torí àwa Yorùbá ti gbọ́n ọjọ́ ti pẹ́, a dẹ̀ ti mọ òye ọjọ́ ti pẹ́. Ṣùgbọ́n wọ́n á rí pé àwọn Fúlàní wọ́n lè manipulate wọn ju bọ́ ṣe lè manipulate Yorùbá, wọ́n á gbéjọba lẹ̀ fún àwọn Fúlàní. Tẹ́ bá gbọ́ táwọn Fúlàní bá ń sọ̀rọ̀, ẹni tó bá gbédè wọn á máa gbọ́ tó máa sọ pé Nàìjíríà náà mú ni, ìtumọ̀ ni pé Nàìjíríà àwọn náà ní tí wọ́n ní pé òyìnbó pé Allah ló fún wọn ní Nàìjíríà tí àbọ̀ òkè ṣe ọmọ Nàìjíríà wọn ò nílẹ̀ kankan, èdè Fúlàní ò nílẹ̀ kankan lẹ́yìn ní gbogbo Nàìjíríà yìí o níbi kan tá a lè pè ní Fúlàní land wà ní Senegal, Futatoro and Futajalo mountains ní ilẹ̀ Fúlàní wà. Ibẹ̀ yẹn dẹ̀ ní majority ni wọ́n ń bẹ̀ ṣùgbọ́n wọn ò rí ìjọba ṣe tó láwọn yẹn mọ̀ wá wọn. Ebi báyìí sì wọ́n fẹ́ sọ Nàìjíríà dílé. Tẹ́ bá ń wò ó eléyìí tó wá ń ṣe lẹ́nujọ́ mẹ́ta ìtọ́ pé ẹ̀ ń gbọ́ pé wọ́n ń kidnap bí wọ́n ń pààyàn lọ́hùn, wọ́n ń ṣe kinní kan, wọ́n ń balẹ̀ bí kan.
agenda tó ti wà láti gbà yẹn òun ló ṣe execute pé ibi tí ẹ̀yin Fúlàní báyìí bóyá 100 ní bí 1000 ní bá 10,000 ní ẹ lọ sí state báyìí ẹ lọ gbàbẹ̀ ẹ rí pé ní Cross River tó súnmọ́ sàlẹ̀ jù ní Nàìjíríà Fúlàní wà ń bẹ̀ Rivers State Fúlàní wà ń bẹ̀ kí náà wá kiri wọ́n fẹ́ gbalẹ̀ káàkiri sí àwọn sọ pé ibẹ̀ yẹn Fúlàní land ni ẹ máa gbọ́ tó sọ pé ẹ̀mí àkàn pé Sẹ́ríkì Hausa wá nìbàdàn kí ló ń wá kiri ilẹ̀ àti agbára ló ń wá kiri báwo la ṣe máa ní Sẹ́ríkì Hausa wá ní Lagos àwọn èèyàn wọn ń prepare àwọn lẹ̀ láti gba ìlú ni so ilé ti tó lọ kì í ṣàná kì í ṣe ní ilé ti tó lọ láti. Please like, share, comment and subscribe. Thanks for watching.